mo ṣe fídíò kan ní àìpẹ́ yìí, so wíyá bí kò tí tó less than 30 to 50 minutes, so mi ò mọ bí kíní ẹ̀ ṣe delete, tó ọwọ́ mi náà ló ti delete o, so torí ẹ̀ mo fi wá try àti ṣe mí, then àwọn yẹn complain pé bóyá bí tí mo wà atẹ́gùn bẹ́ẹ̀ ni atẹ́gùn wà mẹ́tò tọ́ mi ò sí nílé, mo wà lójú ọ̀nà báyìí láti padà sílẹ̀ ni ẹ̀rí mo ṣe dì gan òtútù ni. Now ìtí mo sọ lẹ́ẹ̀kan náà mo kàn fẹ́ sí summary rẹ̀ again, so náà ni pé àwọn kankan bẹ lẹ́nu bí ijọ́ mẹ́ta 2 to 3 days nísìn, so a rí pé àwọn kan méjì tún fẹ́ máa bẹ̀rẹ̀ nínú lára àdàbí àti Markaziyya, so èyí tó wá prompt jíjáde mi gangan ó ní programu àfa Jaqmal tí mo rí láìpẹ́, so àárín gbóró nù lọ ní ọ̀dà ìpínlẹ̀ ti ṣe programu yẹn, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá náà ni wọ́n wà ní ìjòkó, so ṣùgbọ́n ẹjẹ́ wọn ní Yorùbá ní ẹjẹ́ òní mọ́mọ́ tẹni kí ẹ mọ́mọ́ dá, kò ní jẹ́ tẹni kí ẹ mọ́mọ́ dá, so òun náà ni pé èyí tí ń bẹ̀rẹ̀ tó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ yìí, so tí ó tún fẹ́ dàbí awuyewuye lẹ́nu bí ijọ́ mélòó yìí nísìnyí, pàápàá jùlọ lẹ́nu àná sí ni mo rọ gbogbo àwa àdàbíyà, mo ṣe wílẹ̀ kan náà nìyẹn, gbogbo àwa tí ń jẹ́ àdàbíyà, so láwa ọ̀dọ́ tí Ọlọ́run ṣe wá lọ́dọ̀ dáadáa fún àwọn bàbá àti gbogbo àwọn Markaziyyin táwọn náà jẹ́ ọmọ ya wa nínú bíbí, nínú títọ́, nínú kíkọ́ náà, nínú ìlú lọ́ndà umbrella bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin àti gbogbo àgbègbè rẹ̀ Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́, so mo rọ àwa náà káwa náà ká ṣe sùúrù tó la fẹ́ jájà Markaziyya àdàbíyà rẹ̀ tó wáyé fẹ́sìn Ọlọ́run ni àkíyàn wọn já lọ, mo tó wá jẹ́ ọ̀rọ̀ Markaziyya àdàbíyà ní ojú ojú yìí náà ẹjá sì sùúrù wọn wa mo wí lẹ́ẹ̀kan bó ṣe rí náà nìyẹn, eléyìí tí ń pẹ̀sẹ̀ pilẹ̀ bọ̀ yìí tí kálukú fẹ́ máa tún máa dá sí yìí, so àwọn ọmọ ìyá àtẹ̀mí gan kájọ kéwù bì kan náà mo sì máa ń tì ń sọ fún àdàbíyà náà tó bá sọ ẹ̀yin lẹ́fẹ́ pilẹ̀ rẹ̀ ẹ sì má dá wàhálà lẹ̀ ẹ̀dá kòtò tọ́lọ́ má dá wàhálà lẹ̀ rárá bó ṣe wọlé mọ́, so kí kálukú ti ń lọ ní ìlọ rẹ̀, so èmi ń bẹ̀rẹ̀ pé èèyàn ní wo bẹ̀ bóyá ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn ń sọ táwọn kankan wá ń wọlé táwọn fẹ́ máa blame nítorí èèyàn tún lè má sọ̀rọ̀ sí yẹn púpọ̀, bọ́tẹ́ lẹ́yìn tó jẹ́ pé jẹ́jẹ́ làwọn èèyàn jòkó ẹ̀yin lẹ́ ń lọ fi rú fún náà, so ẹ jẹ́ àṣẹ sùúrù tó di tọ́lọ́run orí Ànábì sallallahu ta'ala wa sallam alayhi, so eléyìí ní apá abẹ́yẹn mo ti rọ àwọn ọmọ yàwá nínú Arabiyyin bẹ́ẹ̀ náà ni mo rọ àwọn ọmọ yàwá nínú Markaziyya, àwọn Markaziyyin náà mo rọ àwa náà ẹjọ́ ẹ jẹ́ àṣẹ sùúrù Ọlọ́run ní jẹ́ Ìlọrin ó bàjẹ́ kò jẹ́ Arabiyya ó bàjẹ́ kò ní jẹ́ Markaziyya náà ó bàjẹ́ ọlá ti tóbi Ọlọ́run náà ètò yóò prompt láti jáde gẹ́gẹ́ wọn lọ́rọ̀ táfà Jaqmal ló sọ bí wà sí náà pé ó ń rúgbó bọ́ o ó ń sì gbá bọ́ o then pé àwọn tó sì ti ṣẹlẹ̀ àwọn ti láwọn ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́, so àmọ́ wọ́n ń gún àwọn kẹsẹ́ púpọ̀ kíní kankan àwọn sì ti tọrọ àforíjì, so kọ́lọ̀ kọ́ foríjì gbogbo àti àfa Jaqmal náà, so báwọn kan ń sọ bí o kó pé báwọn kan ò sẹ́ tọrọ kò sẹ́ni tí ò tọrọ tó báyìí pé mi lẹ́ ń bá wí mo sì mọ̀ pé mi náà ni ọ̀rọ̀ òun mọ̀ lọ sọ́dọ̀ mi nígbà tí ìkàlùkù fi ń ṣe gbogbo táǹsì jọ́nà lọ́hùn kó foríjì gbogbo wa èmi fúnra mi náà jáde mo tọrọ apology, so mo sì láwọn mọ́sá yìí kọlù láhùn àwọn ṣúwàdáwù, so àwọn ẹlẹ́rìí hayya tí wọ́n ń bẹ láàyè báyìí inú àwọn tánjẹ́lẹ́rìí mi náà ni bàbá wa Wazir Markaz hafizahullah wa ra'ah, inú wọn náà ni ọ̀rẹ́ mi ọmọ ìyá mi Kanda mọ́mù Kanda ó sì jẹ́ pé òun ní báyìí àmọ́ tòun ti bẹ́ẹ̀ ọmọ ìyá mi náà ni òun náà sì rí ẹkùnrin eléyìí wọlé ti sọ yìí náà kìí ṣe ti ẹrù mo ṣe wí rárá bó ṣe wọlé mọ́ ṣùgbọ́n wọlé àwọn ṣe wọlé ìdá àwọn náà ti ń dàgbà nu táwọn ọmọ náà tún bá lọ́wọ́ tiwa náà lélẹ̀, so kádàkùn àti apá àtọ̀dọ̀ mi tèmi náà ń bẹ lára yín àti apá kejì náà yá sí sùúrù torí tọ́lọ́ àti Ànábì sallallahu alaihi wasallam, ẹjá wa bá ṣe rẹ́pọ̀ ní káfí gbogbo tó ti lọ́lẹ̀, then àwọn afáwa àwọn bàbá alájà àgbà wọn sọ̀rọ̀ kan níjó ní èyí wọn afáwa ọlọ́run kọjá wọn pẹ́ psk ọmọ kan lọ kọ kíkan nípa àwọn khalifa wa sórí péjì rẹ̀ gbẹ́yìn tẹ́jẹ́ Markaziyyin náà, so yẹn náà bá wọn wí wọ́n lọ create péjì àbábù al-Markaz lọ́sùn ààrẹ nìkan kọ́sọ̀ kan lórí ẹ̀ wọ́n mọ̀ gbé fọ́tò àlífà wa wọ́n mọ̀ bú wọn síbẹ̀ kíní kan àwòdì kíní kan ọ̀kín àbí kíní kan mi rántí èmi sábà gbọ́ àwọn kíní yẹn ìkan àwòdì kan kíní kan wọ́n sábà máa ń kọ oríṣiríṣi àwọn péjì yẹn tí wọ́n gbójú jáde ṣé káwa náà create àwọn péjì míì, so ká create péjì míì kọ́ jẹ́ pé ọ̀tọ̀lẹ́ni tí ó mọ̀ dún bẹ́ẹ̀ ọ̀tọ̀lẹ́ni táwọn ènìyàn mojú rẹ̀ à nídìí ẹ̀ ṣé kẹfì nílà ń bájà ni ẹjá ṣe sùúrù torí tọ́lọ́run ẹ̀yin ọmọ yàwá Markaziyyin ẹ bá wọn wí dáadáa ẹ dákun kí wọ́n stop gbogbo eléyìí ni àwọn ọmọ yàwá Arabiyyin náà ẹ dákun ẹjá ní sùúrù lórí ẹ ẹjá ṣe bí ọdún méjì mẹ́ta kó mọ̀ sẹ̀ sí nǹkan kan káyọ̀ sẹ̀ dùn, so ìyẹn bẹ́ẹ̀ then ọmọ kan bẹ ní ẹnìjọ́ mẹ́ta yìí Sodiq Risala mo ti ń wo àwọn fídíò rẹ̀ tó ń ṣe lemọ́ mo ń ignore rẹ̀, so but mo fẹ́ kí àwọn bàbá wa nínú Markaziyyin àbáwọn ọ̀dọ́ nínú àwọn àfáà wa ní Markaziyyin kí wọ́n já mọ́ kí fún ọmọ yìí ṣé Markaz ni torí under Markaz òun ló gbé sórí tí fi ń takolé alájàgbà tí fi ṣe ń bú bàbá alájàgbà àwọn òsì fẹ́ kó débẹ̀ mọ́ bó ṣe wọlé mọ́ àwọn ìyá mi náà pilẹ̀ eléyìí ìtàwọn Jaqmal fẹ́ sọ̀rọ̀ lórí èyí tó dùn mọ́ bẹ́ẹ̀ kọ́ mọ́ bínú àtàwọn Markaziyyin yìí náà yókù náà mọ́ bínú lórí ẹ̀ so mọ́ bínú torí tọ́lọ́run torí tànàbí sọ̀tàn torí ìfẹ́ ṣe kádàmọ̀ tẹ́ nínà Ọlọ́run bá sàlékún kẹ́ wọn ó sàlékún gbogbo àwọn afáwà ìkẹ́ àwọn afáwà lápapọ̀ ọmọ Risala yìí
so ó ń ta sí àwọn bàbá, ó ń pè wá ní àbòsíyà ká gbé khalifa wa jáde. Ẹ pé ọmọ yẹn gọ̀gán kó mọ sọ fún khalifa àti ká gbé khalifa wa jáde, but ó ń sọ bismil markaz, so ẹjá mọ̀ tó bá jẹ́ pé mọ̀ríkàsí bá ní ẹnu mọ̀ríkàsí nísìnyí fi ń sọ̀rọ̀ ká fi mọ́ bá sì dá sọ rẹ̀. Mo fẹ́ gbé fáwọn kéèkéé tẹ́lẹ̀ àmọ́ ní gbé fáwọn kéèkéé, èmi fúnra mi níwà jáde sí. So ó ń sọ fún táwọn bàbá tó bí ọlọ́run gbé bàbá rẹ̀ jáde, ó túwọ̀ fún mi pé bàbá last born khalifa yìí wọn ò ní sẹ́gbẹ́ bàbá rẹ̀, last born khalifa bàbá tó wà mẹ́yì wọn ò ní sẹ́gbẹ́ bàbá rẹ̀, wọ́n sọ fún àká gbé khalifa wa jáde. So bọ̀tú gbẹ̀yìn mọ̀ríkàsí ẹ̀yìn àdàbí àtẹ̀bínú wáyà nítorí pé ẹjá mọ́mọ́ kífù rẹ̀ yìí mọ̀ríkàsí yìí tó bá jẹ́ pé gbogbo tí ń sọ yìí ń sọ bísímìkùn pẹ̀lú ọkọ̀ yín àárọ̀ yín kẹjá mọ́ tó bá jẹ́ ń parẹ̀, tó bá ti jẹ́ pé mọ̀ríkàsí ni àbí tó àbálẹ́ nìkan kan sọ̀rọ̀ lórí ẹ̀ a jẹ́ pé mọ̀ríkàsí ni ẹ̀ ṣùgbọ́n tí ì bá ṣe mọ̀ríkàsí ẹjá mọ̀ pé kì í ṣe mọ̀ríkàsí ká fi mọ́ bá ṣe dá sọ̀rẹ̀. So èyí kálukú ló ní size kí ló mọ̀ ayé gbárùn dandan ló ń dá sọ̀rọ̀ ẹ̀sìn ó wá bẹ̀rẹ̀ wá kí ni ń tọ́ mọ̀ wọ́n sọ̀rọ̀ social media wà níṣẹ́ kankan gbogbo ẹgbẹ́ rẹ̀ ń lọ lóko wọ́n lodò wọ́n lọ léèwé tí ń lọ léèwé sí èyí tí ń lọ léèwé wàá jòkó láàrin ṣọ́ọ̀bù kan ó tan kámẹ́rà síwájú ó mọ̀ dìfẹ́ mọ́ àwọn àgbàgbà. So ẹyin tí wọ́n ní ajá fi ń bọ́ ọmọ rẹ̀ ṣeré ó lè fi bú jẹ ṣùgbọ́n ọ̀rọ̀ tiẹ̀ ní àbọ̀ wá bá ní. So ní tí ó jà mọ́ bí tá a sí ọmọ òun ni pé káwọn bàbá wa tí wọ́n jẹ́ al-Markazi yìí gbogbo eléyìí tí ń ṣe yìí ń ṣe lillahi wa lirrasul wa li ajli hadha ad-din al-hanif wa li ajli baldati al-habiba baldati Sheikh Alim rahimahullahu ta'ala yìí ṣe nítorí àwọn nǹkan tí mo dákọ̀ yìí ni. So ọmọ náà ẹja mọ̀ tó bá jẹ́ ara Markazi ni ẹja mọ̀ tí ìbá sa ara Markazi ẹja mọ̀ àfáà rẹ̀ kí wọ́n gbé jáde àfáà tó kéwú lọ́dọ̀ rẹ̀ àti àfáà rẹ̀ tó bá lọ jẹ́ pé Markazi ni tó bá lọ fara kan Sheikh Adam tí sì tó lọ fara kan Markazi tá bá trace tán tá gbé gbogbo àwọn àfáà rẹ̀ fọ́tò àfáà rẹ̀ tó bá jáde tán ó fara balẹ̀ fọ́tò àfáà rẹ̀ ń bọ̀ bàtà tí fọ́tò àfáà rẹ̀ àti fọ́tò bàbá tó bí lọ́mọ táwọn fọ́tò bá jáde síta tán tá bá lọ rí pé àfáà rẹ̀ bá lọ jẹ́ Sheikh Adam tí sì ń bú Alhaji àgbà tá a sì fẹ́ kógun ó sinmi tá a fẹ́ tó wà láwùsẹ̀ láàrin Markazi tàbí àmọ́ kílẹ̀ fẹ́ ká sí. So for this àwa máa ti ń wá pé tí ó jẹ ní wá ọkọ̀ tẹ̀ lọ́kàn lọ́mọ́ ń gbà ya ó tún tẹ̀lé Abasaidi kò tún sí lọ́dọ̀ Abasaidi mọ́ ó tún ti àmọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àwọn khalifa àwọn ìṣẹ́ni tí ọmọ fi wájẹ àrífín yẹn kọ̀ gan. So ẹjọ́ lórí eléyìí òun àbá ìjákùn àlù àwa náà tọrọ apology wọn tán àtọrọ apology ọ̀rọ̀ ìbá àtúwá ń tún mi tọrọ báyìí èyí tí a wí tọ́ yẹ pé tá àmàdínà hù àti tọ́ yẹ pé àṣẹ tá àmàdà. So hamalana ilayhi حب الدفاع عن شيخنا وعن مدرستنا العريقة مدرسة الزمرة الأدبية الكمالية. So ẹ má bínú mo ti wí dáadáa láì mọ ìgbà àtún tọrọ àpọlọjọ Ọlọ́run kò foríjì gbogbo wa. Àfáàjà kan wá ní àwọn o torí pé wọ́n bá ju òkúta náà ju ìdáwọ́ bá ju ògúlùntú kọ́ máa di pé kinní kan. So mo wí lẹ́ẹ̀kan náà nítorí tó wí nísìnyí àfáàjà kan kò sí nǹkan kan tó lè wí ẹjẹ́ àgbà àláfíà láyè dé kò sí nǹkan kan tó lè wí tó lè tajọ́ pé ó ti pa àwọn àfáà ń kèfèrí wallahi kò sí nǹkan míì tó lè pé lẹ́yìn ẹ̀ tó pè wọ́n lọ́lọ́ ni àkànmọ́ ìjọ ni àmọ́ ìjọ ni pé tó ti pa àfáà lọ́lọ́run o. So àmọ́ tó ti bẹ́ẹ̀ ẹja ṣe sùúrù àtàfà Àjàkúmálù náà àtàwọn tí wọ́n tún rí bẹ́ẹ̀ nínú àwọn masa yukọlù lahum àwọn tí wọ́n sà jẹ́ speakers of Markazi Ọlọ́run balẹ̀ ọlá bimannihi wa fadlihi wa karamihi wa ihsanihi àti gbogbo wa àti gbogbo yín náà àti Islam lápapọ̀ tilẹ̀ Yorùbá ti lọ́rin Ọlọ́run sí wa lọ́kàn náà la hawla wala quwwata illa billah. Hada wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.